ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹ̀rín á kú èèyàn ayé. Orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Toheeb ọmọ Adéyẹmọ. Ní ilé wo? Làǹlátẹ̀ ní ilé Òbé. Ilé Òbé. Òbé ní Làǹlátẹ̀. Bẹ́ẹ̀ni. Ọdẹ nìyí o. Bẹ́ẹ̀ni. Ta lọ̀gá yín tó kọ́ yín sí ọdẹ? Ọ̀gá mi ni ọlọ́dẹ wa Àtúnfọjọ́mọ́ Sàmínú. Àwọn ló kọ́ yín sí ọdẹ? Bẹ́ẹ̀ni. Ta ló gbébọn lé yín lọ? Ẹni tí ó gbébọn lé mi lọ́wọ́ ni Ọ̀nàrẹ́bù Àtúnwá. Àtúnwá? Bẹ́ẹ̀ni. Àṣẹ nǹkan o. Ìjọ á gbébọn lé yín lọ. Kí lẹ kọ́ tí bọ́ọ̀kọ̀ rú lọ́wọ́ yín báyìí? Kí lẹ fi bọ́n pa? Ní ọjọ́ tí wọ́n kọ́ gbé ìbọn lé mi lọ́wọ́, mo pa ẹ̀tù mẹ́ta. Ẹ̀tù mẹ́ta. Ẹ̀tù? Bẹ́ẹ̀ni. Mélòó? Mẹ́ta. Kí ló dé? Sẹ́yìn lẹ́ ń sìn ni? Àwa kọ́ là ń sìn, Ọlọ́run ló fún wa. Ẹ̀tù mẹ́ta? Bẹ́ẹ̀ni. Ìjọ tí wọ́n kọ́kọ́ tẹ́kọ̀ yìnbọn? Bẹ́ẹ̀ni. Kí ló dé? Ẹ ṣoògùn rẹ̀ ni? Ní ìṣoògùn rẹ̀, nígbà tó jẹ́ pé àwọn gan ò jìnnà sí mi, bíi pé àjọ lọ ni, àjọ lọ bí wọ́n dè sí lèmi náà wà. Wọ́n fi ẹ̀kọ́ ẹ̀ yé mi pé tó nǹkan tó ń bọ̀ yìí o, bí ìró yìí ṣe ń dán bọ̀ yìí o, ẹ̀rìn báyìí ni ẹ̀rìn tí ń bọ̀ yẹn o, nǹkan kan ọ̀dà kò sí wàhálà, yóò bí mi náà báyìí ọba dé. Ẹ bá pẹ̀tù méjì ìjọ náà? Bẹ́ẹ̀ni. Bí fà bí fò? Bẹ́ẹ̀ni. Láti ìgbà tẹ́ ti wá pẹran tẹ́ ti dọdẹun, kí ni ìrìn àjò ọdẹ yín láti ìgbà náà dòní? Ìrìn àjò ọdẹ mi láti ìgbà yẹn di sí pé a máa ń dẹ̀gbẹ́ débi pé ó ti mú èmi gan lára dáadáa. Débi pé kò sí ibi tí àwa ní ò lè pé á bá wọn lọ. Kò sí ibi tí wọ́n pọ̀ yàtọ̀ a lè bá wọn lọ ní inú igbó ọdẹ láti lọ dẹ̀gbẹ́. Kí wá làwọn àrírí yín rí lọ́lọ́kan ọjọ́ kan láti ìgbà tẹ́ ti ń yìnbọn títí dòní àlọ́gbó báyìí? Ìrírí tí mo rí ní bẹ́ẹ̀ ni tí mo rí pé mo lè sọ pé mo rí ni pé ọjọ́ tí mo dẹ igbó Èégà. Èégà. Èégà? Bẹ́ẹ̀ni. Níbo nìyẹn wà? Ó wà ní Owódé. Owódé? Bẹ́ẹ̀ni. Ṣé nílùú Làǹlátẹ̀ náà? Bẹ́ẹ̀ni. Nígbà tí mo lọ sí inú Èégà yẹn, mo sáré gbé mo rí gàlà kan. Gàlà ní. Ṣé lọ́sàn-án gan? Ní alẹ́. Gàlà ní mo sá mú dẹ. Mo dẹ. Mo gbé apá kan ẹsẹ̀ kan, apá kan ẹsẹ̀ kan. Nígbà ó kù díẹ̀ pé màá kìn, mo rí i pé kíní yìí èkìtì ni mo máa ń padà rí yìí tó iná wà lérí ẹ̀. Kí ni wá lélẹ̀? Kí ni wá lélẹ̀? Ẹ rí gàlà mọ́? Mi ò rí gàlà mọ́. Ọ̀pẹ́ báyìí iná orí mi ọbọ̀ dànù. Èrì mi wú. Mo rí i pé ìjọ̀nú ni kíní yìí o. Mo sádọ́gbọ́n mo mú iná ẹ̀ padà torí kò kú. Iná ẹ̀ ń gbò jábọ́ lórí mi kò kú. Ṣé tọ́ọ̀sì ni? Bẹ́ẹ̀ni, tọ́ọ̀sì. Mo wá mu tí mo wá mu tí mo fi sí orí padà. Mo sá tán mo padà ní ọ̀nà ibẹ̀. Mo ṣe tó wá padà tí mo tún lọ sí ọ̀nà abúlé. Mo sá tọ̀ rí pé mo tún rí nǹkan ní ojú ọ̀nà. Ṣé ń wá tún padà sínú oko ni àbí màá wọlé ń bí ni àbí báwo? Àbí kí ni ó wá ṣẹlẹ̀? Àbí kí ló á dé báyìí? Èmi náà wá wò pé àwọn bàbá wa náà sá máa ń sọ àwọn èdè kọ̀ọ̀kan pé bákan tí wọ́n bá fẹ́ lè pé èèyàn náà máa ń pè. Èmi náà bá pe àwọn nǹkan. Ṣé ẹ rántí ń tẹ ìpéjọ náà?
mo rántí. Ẹ pé kí n gbọ́ Wọ́n sá sọ kí pé wọ́n lè mọ̀ pọ́dẹ ni yín. alátẹ̀lé rọ́wọ́ mú borí, ìjímèrè rójú pọmọ ẹ̀ ló sùn, ewé ojú ọ̀run ìrojú rúwé, a kì í so gọ̀gọ̀ pọ̀ káyé tágbá ìṣàn, ẹni ó lóhun ó ṣe mí ò réré tèmi já, àyàfi tó bá so gọ̀gọ̀ pọ̀ tí kágbá ìṣìn lókun, èmi ti dọmọ rúmọ lọ. Ìwọ àjọ̀nú lọ bá wa ń bẹ̀ yẹn kúrò lọ́nà ìjẹ́mi orí tèmi ṣe. Wọ́n sá rí i pé nǹkan yẹn sákẹ̀ dùn bíi kí atẹ́gùn kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ yẹn fàá. Ìbá rí nǹkan kan mọ́. Mo bá gbọ́nà èmi gan ò tẹ̀gbẹ́ mọ́, mo gbọ́nà àbájọ yẹn. Kò jẹ́ nǹkan tí mo rí pé Ìrírí yín àkọ́kọ́ nù. ìrírí mi àkọ́kọ́. Ìrírí yín tá a lè pè lẹ́lẹ́ẹ̀kejì ńkọ́? Ìrírí mi ẹlẹ́ẹ̀kejì, ọjọ́ tí mo lọ bẹ́ẹ̀ yẹn náà, mo lọ ìgbẹ̀yìn náà ni, lálẹ́ náà ni, òjò rọ̀ dá. Mo lọ ìgbẹ̀yìn. Bí mo ṣe lọ ìgbẹ̀yìn, kò pẹ́ rárá, kò jìnnà sí etí abúlé. Ní ọmọ odò kékeré kan báyìí, mo sáà rí ojú gàlà. Gàlà ní nílẹ̀ẹ́lẹ̀ ń báyìí, ṣé gàlà lè wá báyìí? Mo sá yìnbọn sí. Nígbà mo yìnbọn sí, ó sá kú. Nígbà ó kú, bí kí n tó tẹ̀síwájú díẹ̀ sí, mo ti gbé èèyàn kọ́ ńbẹ̀. Bí n tó tẹ̀síwájú díẹ̀ sí, mo rìn kò tún tí ì pẹ́ rárá, mo tún pa ẹ̀tà kan tí í ṣe mọ̀lọ́gẹ̀dẹ̀. Nígbà mo tún pa á tán, mo wá jẹ́ kí n máa wá lọ abúlé báyìí. Mo gbé ẹ̀tà yẹn kọ́rùn. Bíbọ̀ tí mo ń bọ̀ wá sí abúlé gẹ́gẹ́ pé mò ń bọ̀ wá bá láti inú ìgbẹ̀yìn, mo tún pàdé ẹ̀tà míì, mo tún pa á. Ọlọ́run ti ṣeun báyìí o. Mo gbélé yẹn kalẹ̀, mo ṣe bọ́ sí abúlé nìyẹn. Mo bá lọ pe brọ́dà mi, a gbé machine, a lọ fi gbé ẹ̀tà kan tí mo pa yẹn àti ìgalà yẹn. Ọ̀yọ́ kan náà mo lè gbé dé abúlé. Ó jẹ́ ọjọ́ tí inú mi dùn dáadáa torí kò pẹ́ rárá. Kò pẹ́ rárá. Mo pa àwọn nǹkan yẹn bẹ́ẹ̀. Ìrírí yín kẹta ńkọ́? Ìrírí mi tí mo lè pé mo rí lẹ́ẹ̀kẹta pé èmi àti ọ̀rẹ́ mi la jọ lọ sóko Okay. lálẹ́. A kẹ̀ pàdé àwọn Fúlàní kan Lálẹ́. bẹ́ẹ̀ ni. Kí làwọn ṣe nù gbó? Lójú ọ̀nà gangan, ojú ọ̀nà tá ń gbà lọ la bá wọn. Kí wọ́n ṣe? Tí a kó màálù wá ni? Wọn ò kó màálù wá, àwọn méjì ni. Wọ́n sá dúró. Àwa fẹ́ kọjá. Wọ́n ní a fẹ́ kọjá, wọ́n ní kò sọ́nà. Kò sọ́nà báwo? Á fún ọdẹ. Kógi sọ́nà. Gbébọn lọ́wọ́, ẹ ní kò sọ́nà. Àdá sì wà lọ́wọ́ wọn. Ìkejì mi sáfẹ́ bínú lọ́jọ́ yẹn, mọ́ fi wọ́n lẹ̀. Ọmọ pé gá wọn ní kò jìnnà sí ibí. Ṣíṣeéṣe kó jẹ́ pé wọ́n wá fa nǹkan ní báyìí ló ń yọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀, tàbí kí wọ́n mu ọtí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Wọ́n sá yarí. Èmi gan wá ń sọ fọ́rẹ́ mi yẹn pé ó dà bọ́rọ̀ tí mo fi ń ṣeré yìí, ọ̀rọ̀ yìí ó fẹ́ lágbára pẹ̀lú nǹkan tí àwọn èèyàn yìí tí wọ́n ń ṣe o. Wá ní kí la wá lè ṣe báyìí? Ṣá wá torí wọn padà? Mo là lè padà. A tù wọ́n náà ni. Wọ́n sá súnmọ́ wọn. Ó sá ń sọ fún mi nítorí Fúlàní yẹn ó gbọ́ Yorùbá. Ó sá ń sọ fún mi pé kí n má súnmọ́ òun, òun á ṣá mi. Kí n má súnmọ́ òun, òun á ṣá mi. Ó má ṣá mi, àjà tẹ́lẹ̀. Ọ̀dà dúró, ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n sá tún sánmọ̀, wọ́n tún sánmọ̀. Àwọn méjì sáré pé mo sáré pé mo súnmọ́ dáadáa débi pé mo pa á ní pápámọ́ra. A gba àdá ọwọ́. Tí ò lè gbé àdá òkè mọ́. Tí ò lè gbé àdá sókè mọ́. A gba àdá ọwọ́ wọn. Táwa sá fi bá ìrìn àjò tiwa síwájú sí. A fi lọ oko tá ń lọ ní ọjọ́ yẹn. Àjò tí n bá tọ́ pé mo tún rí nìyẹn ní ẹ̀kẹta.
ìgbẹ́ alẹ́ nù bẹ́ẹ̀ ni. àwọn ìgbẹ́ àìhàì tẹ́ máa lọ kọ́ tó jẹ́ ìgbẹ́ ọ̀sán kí làwọn nǹkan tí ó jẹ́ ìrírí níbẹ̀. Ìrírí tí mo rí ní ìgbẹ́ ọ̀sán ni pé lọ sí igbó kan nítòsí ilé lọ́dọ̀ wa báyìí, à ń pe igbó yẹn ní Àṣàkù. A sá lọ héhèhé yẹn ní ibẹ̀, àwa pọ̀ ní ọjọ́ yẹn. Wọ́n sá bẹ̀rẹ̀ sí lé oko yẹn bọ̀ wá. Àwọn ọdẹ alájá. Àwọn alájá wọ́n lé oko yẹn bọ̀ wá. Héhèhé. Wọ́n bá lọ, ìgbà là ń bọ̀ o. Wọ́n lọ ní pé ó ń bọ̀ lọ́wọ́ ọ̀tún. Èmi sì jìn sí ọwọ́ ọ̀tún yẹn. Nígbà tá a ti pọ̀, a sọra wa lọ́gbọ́n ni. Mo gbé eré sá láti ọ̀hún. Fà torópo màálù bẹ́ẹ̀ tí a ti dì. Ẹni yẹn sá jáde, ó ti bíìtì mi díẹ̀. Mo sá yìnbọn wọn. Ẹni padà, ó wá wọ inú igbó yẹn. Tí ẹ̀ ń dẹ. Tí wọ́n ń dẹ. Ṣé ẹni yìí ti wá lọ ni? Àbí báwo? Ẹni tó dé èṣìkejì mi lọ́hùn náà, ìbọn bá. Ẹni tó dé èṣìkejì mi lọ́hùn náà, òun náà tí wọ́n ń sá eré bọ̀ wá. Níbi tá àwa méjèèjì wá dúró báyìí tó ń bi mí pé ṣé ìbọn ọ̀bá ni mo ní? Ìbọn bà. Báwo ló ṣe wá rìnrìn àjò ẹ̀? Mo wá ní kò yé èmi náà, ṣùgbọ́n ó ti wọ inú igbó yìí padà. Ó wo pẹ̀sẹ̀, ó rí pẹ̀sẹ̀, ó ní ní pẹ̀sẹ̀ eléyìí ìbọn ti bá eléyìí, ṣé ká wò ó sí iwájú díẹ̀ sí. Èmi sá dúró lójú kan náà bẹ́ẹ̀, ó wò ó síwájú díẹ̀ sí ti, ó ní ẹpọ́n nìyí. Wọ́n sá padà wá bá mi, ọjà ìwé wa tó wà ní ẹpọ́n yẹn hàn mí. Níbi tí àwa méjèèjì ti ń sọ̀rọ̀ ńbẹ̀, ẹran yẹn kẹ̀ tọ àárín wa báyìí. Ó ń ṣubú, ó ń dìde báyìí, ó sì tọ àárín wa kọjá báyìí. Mo ṣẹ̀ wá yọ àdá màálù mi, mo ṣẹ̀ wá ṣá ló ṣẹ̀ wò. Ìrírí àkọ́kọ́ ní àìhàì nù. Bẹ́ẹ̀. Ìkejì ńkọ́? Torí ìgbẹ́ àìhàì ọmọ sábà kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí oríṣiríṣi náà. Bẹ́ẹ̀ ni. Ìrírí ẹlẹ́ẹ̀kejì tí mo rí ni pé a lọ sí igbó kan. Igbó yẹn jìn sọ́dọ̀ Ajágbégun là ń pè igbó yẹn. Igbó yẹn. A sá lọ síbẹ̀ pẹ̀lú mọ́tò gan la gbé lọ síbẹ̀ ní ọjọ́ yẹn. A sá dẹ̀gbẹ́ yẹn, wọ́n léko. Wọ́n á tàbọn mọ́ ìmàdò kan. Èmi náà ni mo tàbọn mọ́ màdò yẹn. Ẹ̀gbọ́n òkèdè. Nígbà tí mo tàbọn mọ́ ìmàdò yẹn, ẹ̀rín fọ́n èkìtì. Fífọ́n èkìtì tí ẹ̀rín fọ́n èkìtì. A rò pé ẹ̀rín ó jẹ́ná dáadáa ju kó tún lọ. Bí tèmi sá ti tún pààrọ̀ òròǹfò. Ojú tí màá tún gbé sí ẹ̀gbẹ́ ibi tí mo rí ẹran yẹn báyìí gan. Ẹran mi mo tún rí lóòró báyìí. Ẹran mi tọ́ ni. Mo tún ju ìbọn lù. Òun náà tún fọ́n èkìtì. Èyí tó fọ́n èkìtì yẹn, mo wá lọ síbẹ̀. Nígbà mo lọ bẹ̀, mi wá padà bá alákọ̀ọ́kọ́ tí mo yìnbọn sí yẹn. Ṣùgbọ́n mo rí i pé eléyìí tí mo kọ́kọ́ ta ìbọn sí yẹn, akọ ni. Abo ni èkejì yẹn. Mo sá wò ó. Mi rí ẹsẹ̀ lọ wájú. Ló là wá wọ̀. Mi rí ẹsẹ̀ lọ ẹ̀yìn. Èmi mò ń wò bọ̀. Mo ń wò lọ́ọ̀kan kí n tó tàbá má kejì. Nígbà tí àwọn èèyàn yòókù dé, kí ni mo yin ìkì méjèèjì sí? Ṣé eléyìí náà ni kíní kan? Rárá o. Eléyìí tí mo yin àkọ́kọ́ sí, ibi tó dé nì tí mo yin àkọ́kọ́ sí. Kódà òun gan ló dúró kí n tó yin ìbọn sí o. Wípé ṣùgbọ́n ó ti wó lulẹ̀ ń báyìí o. Nípa bí ó ti wó ni
ṣùgbọ́n wọn ò rẹ́sẹ̀ lọ wájú mọ́, wọn ò sì rẹ́sẹ̀ lọ ẹ̀yìn, wọn ò sì rí ẹran ńlẹ̀ o. Ni a ti wá pè ṣé ó yẹ gbé wá gbé ni àbọ̀ wọlẹ̀ àbí kí la fẹ́ sọ pẹ̀lú eléyìí. Mo ní tò, kò yé mi mọ́ báyìí o. Ìgbà tó yá, a ṣáà darí wá Ilébà. nígbà tá a darí wá lébà, a ṣáà wá bá àwọn bàbá nílé. Gbà á bá wọn, irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní ibi tá a lọ lóko. Irú nǹkan báyìí ṣẹlẹ̀. Ṣé kò sí nẹ́tíwọ̀kì ńbẹ̀ ni? Ẹ bá ti pe, àwọn bá ti sọ bẹ́ẹ̀ ṣe rin ìrìn àjò fún yín ńbẹ̀. Kò yé wa sí ni ò jẹ́ ká mọ ohun tí a wí o. Mo bá sọ pé ọ̀dà ńgbà yẹn, tó bá dijọ́ mi o, tó bá rí bẹ́ẹ̀ yẹn o, báyìí là á ṣe o. Wọ́n ṣáà fi àwọn òye yẹn, wọ́n ṣáà tún fi yé wa. Kò jẹ́ ṣé ẹ wá padà wẹ́ran yẹn lọ? ẹlẹ́ẹ̀kejì yẹn, a padà wá lọ nígbà tá a ṣe àwọn nǹkan tí wọ́n ní ẹ ṣe. wọ́n ní a ṣe tán. A padà wá lọ, ṣùgbọ́n ó ti di ọjọ́ kẹta ká tó padà wá lọ yẹn. Ṣùgbọ́n a bá ẹran yẹn nítòsí láti bá, ṣùgbọ́n kò kú. Kì í tí ì Ó kú. wà ní àkẹ́rọ̀. Good. Nígbà tó wà ní àkẹ́rọ̀, àwọn ajá ló padà mú. Àwọn ajá lọ padà mú. Bẹ́ẹ̀ni, So ó dìde padà ní. bẹ́ẹ̀ni. Ẹ sì wá rẹ́sẹ̀ rẹ̀. Àrẹsẹ̀. Ó lágbára o. Ara àwọn àrírí yín nígbẹ́ àyà ẹ̀nà. Bẹ́ẹ̀ni. Èwo tó lọ dàbí rẹ̀ nígbẹ́ àyà ẹ̀nà. Torí ẹ ti lọ gbẹ́ àyà rẹ̀ pẹ́tẹ́. Bẹ́ẹ̀ni, ó pọ̀ gan. Ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ rírí. A lọ háíháí kan ní Àkàtàǹpà. Àkàtàǹpà wá kan náà yìí. Bẹ́ẹ̀ni. Nígbà tá a lọ háíháí yẹn, èmi mo jẹ́ ẹnìkan tó mọ̀ wẹ̀ díẹ̀. Nígbà tí a débẹ̀, wọ́n pe níbo ni a fẹ́ dàgbà báyìí, gbogbo gbọ́ odò yìí ló ti jó yìí o. Nǹkan. Bó láti rí gbódẹ Bó báyìí. láti rí gbódẹ. Àwọn ọba tó kù ńbẹ̀ yìí náà ẹ jẹ́ kí ká máa wò ó. Nígbà tá a bá kúkú mọ̀ tẹ́lẹ̀ nísìnyí pé àbá ti mọ ibi tí á dàgbà tá a lè wá báyìí mọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ á máa wò bó jẹ́ àwọn ọ̀yà náà la bá rí ńbẹ̀, ara ẹ̀ la rẹ̀. Bá ṣe wo ọmọdù kan tí ò jó tán tiẹ̀ tó jó lẹ́gbẹ̀gbẹ́, a ṣe bọ́ sọ́mọdù yẹn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí í dà á. Wọ́n ṣáà ń dà á bọ̀ tí wọ́n ń pariwo bọ̀ wá. Bí mo ṣe gbọ́rù ọwọ́ ìbọn kan ni ẹni yẹn bá Àbí bẹ́ẹ̀ ni. ẹni yẹn bá ń ké sí mi pé yàrá ló ń yìnbọn mọ́, ó ń bọ̀ lódò, odò ló ń lọ, odò ní lọ sọ èbó, torí ọmọ pé èmi mọ̀ wẹ̀. A pè mí pé lódò ló ń lọ, lódò ló ń lọ. Èmi wọ́n lọ gba odò lọ́wọ́ ẹ̀. Dédé pé mò ń dódò báyìí, mo rí òun náà tí wọ́n ṣẹ̀ wọ mi. Ó ti wọ mi ṣáájú rẹ̀. Bẹ́ẹ̀ni, bó ṣe wọ mi báyìí gan, mo sá tẹ̀lé débi pé ẹ bọ́nu odò. Bẹ́ẹ̀ni. Ìbọn ńkọ́? Mo ti gbé ìbọn kalẹ̀. Ìbọn lẹ̀ àdá ńkọ́? Mo má dàda ní. Mo sá tọ̀. Nígbà tí ó dé àárín omi, èmi náà mo ti dé ọ̀dọ̀ ẹ̀. Mo ṣe wá dé ọ̀dọ̀ ẹ̀, mo fà á ní ẹsẹ̀ lọ́hùn. Nígbà mo fà á lẹ́sẹ̀, tó bá ti ní kó wọ́n máa jasẹ̀ àti ó ń mú mi ní tiẹ̀. Ó mú mi. Bẹ́ẹ̀ ń fà á wọ̀dọ̀. fa ẹsẹ̀ wọlẹ̀ lọ nínú odò. Ó ń mú mi. Wọ́n ṣáà mú mi yẹn débi pé mo rí i pé ó ti rẹ̀ ẹ́. Mo wá ń fi ọwọ́ tì í. Mo fọwọ́ tì í títí débi pé omi náà help mi láti máa bá mi tì í. Mo fi tì í sí bèbè kan. Torí ńbẹ̀ ẹsẹ̀ ò tólẹ̀ ní. Ẹsẹ̀ rẹ̀ ò tólẹ̀. Ẹsẹ̀ èmi gangan ò tólẹ̀ ńbẹ̀. Ẹsẹ̀ ti ẹran gan ò tólẹ̀ ńbẹ̀. Ṣùgbọ́n gbà tó ti dé bèbè yẹn, mo ṣẹ̀ wá wá àwọn yòókù mi, mo ké sí wọn, la ṣẹ̀ wá gbé ẹran gòkè.
torí mi ẹ ti pa Àgbélékè nígbà tó ti mọ mi fún rẹ̀ ó ti pa rẹ̀ ṣé yóò kú bá ní. yóò kú ni nígbà tó ti ń fi imọ́ fa omi sí agbárí kò tún jẹ́ kò ní kì í ṣe pé bóyá ẹ padà sáládà. ní ìṣe aládàá rárá wọ́n fa ẹsẹ̀ lọlẹ̀. tẹbí wọ́n máa ń yọ imú sókè, wọ́n máa ń yọ ẹnu sókè tí wọ́n bá ń wẹ mi. táwọn bá ń wẹ mi wọ́n máa ń yọ ẹnu sókè. bẹ́ẹ̀ ṣe fáwọn orí rẹ̀ ń wọ mi ni. bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ ń lọlẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wá ń fa lọlẹ̀. wọ́n á fa lọlẹ̀. ẹ wá mú mi. bẹ́ẹ̀ ni ó lágbára o. ìgbà tẹ́ ẹ ti ń dẹ̀gbẹ́ yìí láti ìgbà tẹ́ ẹ ti ń ṣọdẹ ọjọ́ wo àwọn ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé tẹ́ ẹ máa rántí gbogbo ìgbà. ọjọ́ tí n lè gbàgbé láéláé ni ọjọ́ kẹtí a lọ híhìhí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n híhìhí tá a lọ yẹn ó rí bákan lọ́rùn díẹ̀ lọ́jọ́ yẹn. ẹni wo ní bákan. bákan tó rí ni pé nínú àwa tí a jọ lọ ẹnìkan ta ìbọn kan ó pèsè ṣá ó pèsè sí ọmọdé kan tó jẹ́ pé ọmọdé ìkẹkẹ ò ṣeé ṣá ṣùgbọ́n àwọn yòókù ń sá wọ́n rò pé kẹ̀kẹ́ ti ṣe wọ́n rò pé yóò kù. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo sá dùn pé ọmọ òkú ọmọ á kí ẹ kù. sẹ́ni yẹn súnmọ́ ẹ̀yìn ni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn yẹn ti kálukú ti lọ gbọ́kadà rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ti ọwọ́ akẹ́yìn nìkan ẹ wá gbé wálé. èmi mo súnmọ́ àṣé nǹkan tó bà nígbà tó ti pariwo yẹn à ń rò bí nǹkan yẹn ti bà ní ibi tó le tí ó bàjẹ́ ni ṣùgbọ́n ibi tó bà náà ibi tó le ni ṣùgbọ́n kò wọlé ṣùgbọ́n bó ṣe pariwo yẹn àwọn ti lérò wípé ó ti yíwọ́ ó wọlé ó ti yíwọ́ ni wọn ò lè dúró pé wọn ó ṣé àyà yẹn ò wọlé ṣé ikùn ló ti bá ní. ní ibi àyà bẹ́ẹ̀ ni àyà ló bọ̀tẹ́ wá fọwọ́ tẹ̀ jáde. kò tiẹ̀ dúró ń bẹ ara ọkẹ́ bá bọ́ọ̀lẹ̀ kí òkúta bá nǹkan wá kó bọ́ọ̀lẹ̀. òun náà ti rò pọ̀ wọlé. bẹ́ẹ̀ ni òun gángan tí bàbá náà bẹ́ẹ̀ ni ó ti rò pé ó ti yíwọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìbẹ̀rù yẹn táyé pé kò rí ẹni fọ́ mú bẹ́ẹ̀ ni yóò ṣubú tòró ti ń gbọ̀n sáàfọ̀ mú pé tí ọba tiẹ̀ kọ́kọ́ wó kí n kọ́kọ́ mọ ibi tí nǹkan ti ṣe ṣe á gẹ̀tì. ara àwọn ọjọ́ tẹ̀lé gbàgbé láéláé ni. bẹ́ẹ̀ ni èwo ló sì kejì ẹ̀. torí máa ń ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan tó yẹn máa wò pé mo sì máa rántí ìjọba yìí ọlọ́run máa ṣọ́ wa. àmín. èyí tí mo lè pé ó sì kejì la lọ ní ọ̀pẹ̀ tí wàá mọ̀ ẹ́ nígbà tá a débẹ̀ ìgbẹ́ la láńlọ́ọ̀dù àwọn ọ̀tọ̀ ni àwọn tá a bá náà gbẹ́ ọ̀tọ̀ làwọn bá wù. àwọn tí a bá náà gbẹ́ ìyẹn jẹ́ di kidnapper ṣá. kidnapper. bẹ́ẹ̀ ni wọ́n jiyàn gbé. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ yẹn gbórí òkè dáadáa. nígbà tí a sábà wọn bẹ́ẹ̀ àwọn àlejò wa àwọn ni wọ́n kàn ń lọ pé èrò ló kó. ẹ rò pé wọ́n rẹ́ lẹ́dẹ̀ ni. bẹ́ẹ̀ ni àwọn rò pé èrò ló kó. náà kínní náà nígbà tí wọ́n máa jáde wọ́n jáde sí wa lọ́wọ́ àwọn eléyìí àwọn nǹkan báyìí ni àwọn eléyìí nìkan wọ́n sáà ń jẹ́ kó yé wa pé àwọn ọba ti wá wá o kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni èsì tiwa là ń bá wá àwọn ohun. wọ́n ń ṣe lédè wa.
wọn ò ṣe elédè wa ṣùgbọ́n èdè wa ni wọ́n fi ń sọ̀rọ̀. Gbọ̀ngàn tí wọ́n bá ti ń sọ yìí ó ti mọ̀ pé. bẹ́ẹ̀ ni a sáwò pé nígbà tá a ti gbọ́rò ọwọ́ wọn kẹ́kẹ́ pé bóyá a gbọ́rò ọwọ́ wọn sí inú àwọn èèyàn wa a gbọ́rò àwọn àlejò wa náà sì dé. Nígbà wọn dé a rí i pé kò sí nkẹ̀kẹ́ tó ṣe sẹ́ni kankan. àwa sáwò pé wọ́n máa lọ wọ́n bọ̀n tí wọ́n wájú. àyà fi hàn. Ara àwọn ọjọ́ tó dàbí pé ó tún le díẹ̀. Àwọn ọjọ́ wo nínú yín dùn jù pẹ̀lú iṣẹ́ ọdẹ yìí tí inú yín dùn gan? Ọjọ́ tí inú mi dùn jù ni ọjọ́ tí mo sọ pé mo lọ ní tí ò pẹ́ rárá tí mo pa gàlà kan pẹ̀lú ọlọ́gẹ̀dẹ̀ méjì yẹn. Ọjọ́ tí inú mi dùn nítorí kò pẹ́ rárá òjò rọ̀ dá ni mo lọ. Ṣé ẹ sọnù rí nígbò? Mo sọnù rí. Ìjọ àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ sọnù. Sọnù rí o. Bó ló ti tẹ́lẹ̀? Ìgbà àkọ́kọ́ tí mo kọ́ sọnù ibi tí mo ti máa ń dẹ dáadáa ni nínú igbó Ega yẹn náà ni. Ìgbọ́n kòkó yẹn pọ̀. Igbó sì wà láàrin ẹ̀ lọ. Mo sì ń pòrè ojú kan náà títí. Ṣé iná alẹ́ lẹ dẹ lọ? Ní alẹ́ ni. Ọjọ́ yẹn ilẹ̀ mọ́ bá mi ń bẹ̀ ọ́. Gẹ́ẹ̀tì ọ̀nà ara. Ṣé wàá pẹran? Mo pẹran. Mo pa ẹtù kan. Ẹ wá ń ru ẹtù káàkiri. Bẹ́ẹ̀ni. Láago mélòó lẹ ti rí pa ẹ sọnù? Láti aago kan ni mo ti rí pé mo ti sọnù. Ẹ wá wá ọ̀nà. Mo wá ń wá ọ̀nà. Dáago mélòó? Mo wá ọ̀nà títí di aago 4 lọ́wọ́ ìdájí. Aago 4? Bẹ́ẹ̀. Ṣé wá já náà ni? Aago 4 yẹn mo já ọ̀nà tí mo já ọ̀nà gbórógbóró ẹsẹ̀ tí mo já. Ṣé wá mọ ibi tẹ́ ẹ já? Mi mọ bẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀nà ni mo á mérí lé ìkan ń bẹ̀ pé bóyá bí yìí lọ́nà bóyá ẹ bá ń tọ̀ lọ. láti tún fẹ́ dé ojú ọ̀nà gangan ní tún padà. Ẹ tún padà pé ìlú mọ̀ pé ibi ti fẹ́ dé ojú ọ̀nà. Mo pòrè ń bẹ̀ ń gbà mo ṣẹ̀ wá rí pé òye pé ilẹ̀ mọ́ bọ̀. Ilẹ̀ ń rí. Yes, mo ṣẹ̀ wá rí àwọn igi tí mo mọ̀ pé ibi báyìí ni igi wà. Ìgbà báyìí wà ìgbà mo ṣẹ̀ wá fi. Àdúgbò yín dẹ̀ ní tẹ́ ẹ ti ń dẹ tẹ́lẹ̀. Àdúgbò mi ni tí máa dẹ́ ń gbogbo ìgbà. Ọgọ́ yín níjọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ó lágbára o. Kí ló kọ yín ní ẹ̀ẹ̀kan sí? Orúkọ mi ni Toheeb. Toheeb kẹ́ni? Adéyẹmọ. Adéyẹmọ. Bẹ́ẹ̀ni. Nọ́mbà fóònù yẹn ńkọ́? 090 74 80 87 73. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 090 74 80 78. Ẹ sọ padà. 090 74 80 87 73. Nọ́mbà yẹn nù. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun.